dédé àsìkò yìí gbogbo bí tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, olùfẹ́ wa, alátìlẹ́yìn wa, ọba tí ó jẹ́ èrèdí fún àjọyọ̀ àkókò yìí, ògo ni fún orúkọ yín fún àánú àti oore ọ̀fẹ́ ńlá ńlá tí a rí gbà ọ́, tí ẹ dá wa sí, ẹ kà wá yẹ láti jẹ́ àwọn tí ó máa ṣe àjọyọ̀ àkókò yìí. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ náà tí a ó gbéyẹ̀wò lénìí o yóò ṣe ayé, ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà o, bẹ́ẹ̀ ni kò sì ní dá wa lẹ́bi ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ, èní ọjọ́bọ̀ ọjọ́ 18 oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé má fi ọwọ́ yẹpẹrẹ mú Ọlọ́run, má fi ọwọ́ yẹpẹrẹ mú Ọlọ́run. A máa kọ sórí wa nínú ìwé Jòhánù orí 15 ẹsẹ̀ 5. Jòhánù orí 15 ẹsẹ̀ 5. Èmi ni àjàrà, ẹ̀yin ni ẹ̀ka, ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀, òun ni yóò so èso ọ̀pọ̀lọpọ̀, nítorí yíya ara yín kúrò lọ́dọ̀ mi ẹ kò lè ṣe ohunkóhun o. Nígbà tí a ó mú bíbélì kíkà wá nínú ìwé Mátíù orí 10 ẹsẹ̀ 28 títí dé ẹsẹ̀ 33. Mátíù orí 10 ẹsẹ̀ 28 títí dé 33. Ẹ má fòyà àwọn ẹni tí ń pa ara, ṣùgbọ́n tí wọn kò lè pa ọkàn, ṣùgbọ́n ẹ kúkú fòyà ẹni tí ó lè pa ara àti ọkàn run ní ọ̀run àpáàdì. Ológbò ṣẹ́ méjì kí a tà á ní owó idẹ kékeré kan, bẹ́ẹ̀ ni kò sí ọ̀kan nínú wọn tí yóò ṣubú sílẹ̀ lẹ́yìn bàbá yín, ṣùgbọ́n gbogbo irun orí yín ni a kà pé sánsán. Nítorí náà ẹ má fòyà o, ẹ̀yin ní iye lórí ju ọ̀pọ̀ ológbòṣẹ́ lọ. Nítorí náà ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn, òun ni èmi yóò jẹ́wọ́ níwájú bàbá mi tí ń bẹ ní ọ̀run. Ṣùgbọ́n ẹni tí ó bá ṣẹ́ mi níwájú ènìyàn, èmi yóò ṣẹ́ níwájú bàbá mi tí ń bẹ ní ọ̀run. Wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Nígbà tí mo jẹ́ alábòójútó gbogbogbò fún ìjọ ìràpadà, mo pinnu pé gbogbo ẹni tó bá wá sí ìpàdé ọlọ́dọọdún wa ni Ọlọ́run yóò máa bọ́ ní àsìkò ìpàdé náà. Mo ṣe ìpinnu náà nípa ìgbàgbọ́ gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ olùṣọ́ àgùntàn tí mi ò sì níṣẹ́ kankan pẹ̀lú rẹ̀. Mo kéde pé a ó máa bọ́ gbogbo ènìyàn ní ẹ̀ẹ̀méjì ní àsìkò ìpàdé ọlọ́dọọdún. Mo sì lo ìwé àwọn ọba kìíní orí 17 ẹsẹ̀ 4 dé 6. Mo fi hàn wọ́n níbi tí Ọlọ́run ti bọ́ Èlíjà lẹ́ẹ̀méjì lójúmọ́. Ọ̀kan nínú àwọn ọmọkùnrin nínú ìjọ tí ó jẹ́ ẹni tí ó ń ṣe búrẹ́dì, ó pinnu láti máa fún wa ní búrẹ́dì fún oúnjẹ àárọ̀ lásìkò ìpàgọ́ wa. Ó sì ṣe èyí léraléra fún ọdún díẹ̀. Lẹ́yìn ọdún kan ẹ̀wẹ̀, ó pinnu pé òun kò ní fún wa ní búrẹ́dì nítorí kò fẹ́ràn ọ̀kan nínú àwọn ìwàásù tí mo ṣe, ṣùgbọ́n kò sọ nípa ìpinnu rẹ̀ fún mi o. Ní ọ̀kan nínú àwọn ètò òwúrọ̀ wa lọ́dún náà, à ń kọrin, a sì ń yin Ọlọ́run títí di bíi agogo 11 bí a ṣe dúró fún búrẹ́dì láti dé. Ẹ̀wẹ̀, kò mà sí búrẹ́dì. Ní nǹkan bí ọ̀sán, mo ránṣẹ́ sí i, mo sì béèrè kí ló ṣẹlẹ̀, ṣé ọkọ̀ tó lọ gbé búrẹ́dì lọ só takú lọ́nà ni? Ó ní rárá. Lẹ́yìn náà mo bi pé kí ló ṣẹlẹ̀, ó fèsì, mi ò gbé búrẹ́dì wá mọ́ o. Lójú ẹsẹ̀ mo ránṣẹ́ sí ìyàwó mi, mo bi pé èló ni a ní fún oúnjẹ alẹ́. A kó owó náà pọ̀, a sì ra búrẹ́dì fún oúnjẹ òwúrọ̀. Lọ́nàkọnà Ọlọ́run ràn wá lọ́wọ́ láti borí ìṣòro náà. Lẹ́yìn àwọn ọdún, mo jí ní òwúrọ̀ ọjọ́ kan, mo sì rí ọ̀dọ́mọkùnrin náà tó ń ṣe búrẹ́dì ní iwájú ilé mi. Mo bi léèrè pé kí ni mo lè ṣe fún ọ? Ó jí dé ibi ni, ó fèsì, ó yẹ kí n tètè dé, ṣùgbọ́n mo rí i pé ọ̀kan nínú àwọn táyà ọkọ̀ mi ti jò. Mo bi léèrè pé
kí ló ṣe táyà ìpààrọ̀ ti ọkọ̀ rẹ̀. Ó ní òun kò ní rárá. Èyí ni ọkùnrin tó jẹ́ wípé ó ní ọkọ̀ 14 tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Olùfẹ́, má ṣe rò pé o lè fi ọwọ́ yẹpẹrẹ mú Ọlọ́run nítorí ohun tí òun ṣe àwọn nǹkan ńlá, nítorí ó ti ń lò ọ́ láti ṣe àwọn nǹkan ńlá àti àwọn nǹkan ńlá tó ń ṣe nípasẹ̀ rẹ nísinsìnyí. Má ṣe rò pé kò lè ṣe láìsí ìwọ o. Ní ìdàkejì, ìwọ ni o kò lè ṣe ohunkóhun láìsí òun. Ìwọ kò ní lè jẹ́ nǹkan kan láìsí Ọlọ́run o. Gẹ́gẹ́ bí a ṣe rí nínú ẹsẹ̀ àkọ́sórí wa, kìkì àwọn aṣiwèrè ènìyàn ni yóò fi ọwọ́ yẹpẹrẹ mú ọ, àwọn ènìyàn tó wà ní ipò agbára ní orílẹ̀-èdè wọn. Nítorí náà, ronú o pé òun fi ọwọ́ yẹpẹrẹ mú ẹni tó ń ṣe àkóso gbogbo àgbáyé. Ìwé Kólósè orí ìkíní ẹsẹ̀ 16 títí dé 17. Ọlọ́run tóbi jù ọ́ lọ o, gidigidi. Torí náà, tí o bá ti ń fi ọwọ́ yẹpẹrẹ mú un ní ọ̀nàkọnà, tàbí o kì í bu ọlá fún bí ó ṣe yẹ kí o ṣe, ronúpìwàdà nísinsìnyí o. Kókó ọ̀rọ̀, má ṣe fi ọwọ́ yẹpẹrẹ mú Ọlọ́run rárá o. Ó kò jẹ́ ohunkóhun láìsí Ọlọ́run. Ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run, gbogbo ibi tí mo ti fi ọwọ́ yẹpẹrẹ mú ọ, jọ̀wọ́ dáríjì mi, nítorí pé láìsí rẹ kò lè sí èmi, nítorí pé mi ò jẹ́ ohunkóhun o. Ìwọ ló ń dún nínú mi, ìwọ lòpó tó di ayé mi mú, ìwọ ni agbára tí ò ń ṣiṣẹ́ nínú mi. Ọlọ́run, ṣàánú fún mi o. Gbogbo ibikíbi tí a ti fi ọwọ́ yẹpẹrẹ mú ọ, dáríjì wá Olúwa, kí o ṣàánú fún wa. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, káwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní Ọ̀run Ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Yorùbá o. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí àdúrà yín, yóò sì fi ìdáhùn sí. Ó dàbọ̀.